Africa Content TV.
àtìdá ọjọ́ pé dá oṣù sígbò a kò wá sí ààfin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń béèrè lọ́tún lọ́sí ìjọ wo la kò wá àti kó dé báyìí o. Ọmọ ìlú Ọ̀yọ́ nígbàjẹ́ fún gbogbo ilé wọn àtàwọn ti kú wáyé ní ọlá Ọlọ́run ṣùgbọ́n tó máa bá mẹ́rin kan. Ẹyẹ ọmọ kí ní ẹyẹ wa lásìkò ọba Abímbọ́lá Akeem Ìwádé. Olórí ọba Yorùbá. Ní ọlá Aláàfin Ọ̀rànyàn, ní ọlá Aláàfin Àjàká, Aláàfin Ṣàngó, Aláàfin Adójú, Aláàfin Kórì, Aláàfin Olúàṣọ, Aláàfin Kọ̀rọ̀, Aláàfin Mọ́jọ́gbé, Aláàfin Awọ́bíojú, Aláàfin Lábísí, Aláàfin Abíọ́dún Àtìkù, Agúnlóyè, Alówólódù Adéyẹmí, Láwánì Agogo Ìjà, Ládìgbòrò, Aláàfin Bello Gbádégẹṣin, Aláàfin bàbá mi Lámídì Adéyẹmí. Wọ́n ti ní kí mọ́ lọ bí kò sí wọ́n. Ọwọ́ apá òkúta orí, ẹlẹ́sẹ̀ òkúta ọ̀nà, ọwọ́ ọ̀gá òkúta wà. Àwọn ti kó wọnú ilé ìbáyìí. Ní ọlá Ọlọ́run, ní ọlá àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ tó. Àní kókó ọmọ jáde. Kókó ọjà jáde. Wọ́n á ṣe ládùúrà fún gbogbo wa náà pé àyùbá ti ṣe àrùn náà. Ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ o. Àwọn tí ó bá bà lú Ọ̀yọ́ jẹ́ wọn ní bí wọn. Gbogbo àwa oníṣòwò, àwa ọmọléèwé, àwa oníṣẹ́ ọwọ́, àwa náà ń ṣiṣẹ́ ìjọba náà, àríwá ti ṣe wọ́n. Ọ̀nà gbígbà. Ní àsìkò tí wá, nǹkan mèremère yóò wọ̀ lọ́yọ̀ọ́. Ní ṣubúdà náà, wọ́n ní iwájú lójú ń gbé. Tẹ́bá tí mo lọ́tún tẹ́ mo ló sì yọmọ tó yé sí ni. Wọ́n ṣe ìpínlẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ yìí. Ọdún pẹ̀lú ikú ìfẹ́. Ẹ̀ṣẹ́ gidi gan ni.